lérò pé máa bọ́ ọmọ kankan sọ̀rọ̀. Gbàtà jẹ́ pé gbà tí bí wọn ṣùgbọ́n lè máa fẹ́ rìn òbí lè máa rìn wọ́n bá kẹ́rù wọn tí iṣẹ́ márùn tí iṣẹ́ mẹ́fà. Márùn kẹ̀ ojú márùn lọ ìyá kílà ojú márùn lọ. Ọdún márùn lọ mo gbàgbé ọjọ́ pẹ́ ni márùn àbí kílà àwọn tó wà jẹ́ èèyàn mi tó jẹ́ ọmọ bàbá wọn ni kò ní. Ayé àtijọ́ ìlà lẹ fi ń ṣoge ìlà òun ló ti wá pa owó ni ta ló lè mọ̀ pé wọ́n ní ẹ̀kọ́ là báyìí àṣàbí ta ló lè mọ̀ pé ọkọ là owó dá o àmọ́ gba yìí dẹ. Ìtọ́jú Ọlọ́run àti tèèyàn àti tiyín náà. Màmá yìí náà fọ́n yín gba yẹn wọ́n máa rẹ́rìn kẹ bí onínáwó bí mo sọ bẹ́ẹ̀. èjì yìí ni. Gbogbo àwa tí a bá ní arúgbó ńlé tá a mọ̀ wo fọ́nrán yìí ẹ̀bẹ̀ ni wọ́n mọ̀ bẹ̀ wá pé ẹ dákun ẹ mọ́ ta wọ́n nù ẹ jọ̀ọ́ yí ẹ mọ́ pa wọ́n tì tòun ti bí ojú àtara wọn ti gbóhùn náà wọ́n ti wà nípò àṣẹ. Àdúrà táwọn arúgbó wa bá ṣe fún wa nígbà tá a bá dùn wọ́n nú tí pẹ́ ni yóò gbà bí wọ́n bá sì bínú sẹ́dá láyé bí ìgbọ́ Ọlọ́run bínú sí èèyàn ni. Oore ọ̀fẹ́ ńláńlá lèmi náà rí gbà lọ́dọ̀ Ọlọ́run. Ìyá tó bí bàbá mi lẹ̀ ń wò yìí èmi á máa dákan yọjú sí wọn pa wọ́n lẹ́rìn-ín ṣàwàdà pẹ̀lú wọn ìwọ̀n bá ṣe fárúgbó kárúgbó tó jọ́lọ́run nípè iná ní tarúgbó bẹ́ẹ̀ àdúrà tarúgbó náà bá fi tinútinú ṣe fún wa kí wọ́n tó ṣíra òun náà ní tiwa o. Ẹ jẹ́ a jọ wo fọ́nrán ìdélẹ̀ kẹrí bá ti ń dẹ́rìn pẹ̀kẹ́ ara wa tájọ ń fọ̀rọ̀ jomi torú ọ̀rọ̀. Àṣàbíòrè ọmọ ojúbánirẹ́ òdekùn aṣẹ́yìndé ní owó pọ̀ ṣàṣeyàn ní fẹ́ ní lẹ́yìn bá àbá sí ń lé ajátẹran ní fẹ́ ní lójú ẹni ọmọ ọ̀kálá ọ̀ká kan ó dúró ṣòro lóko olóko Dúdú ẹ̀wẹ̀ dúdú àkẹyìn sí ẹ̀wẹ̀ dédé olóko lórí ọmọ arúnmọ kálọ̀ ọmọ àti kárẹ̀ káàbùkà ọmọ àríkòjèlé wà náà ní kọ̀ọ̀kan sọ́tọ̀ kòjèlé ọ̀sán. Àjọkẹ́ nígbà sẹ́ǹtì mi ti sọ ní ọ̀fẹ́ ìlọ́wọ́ mo máa ń pè é. Gbogbo rẹ̀ sí ọmọ tó ẹ̀ ní ṣe bàbá fáwọn ọmọ yín lọ́jọ́ alẹ́ ẹ̀ ní ìdààmú ẹ̀ ní rí wàhálà gbára Ọlọ́run. wọ́n ṣe wá dàgbà tó yìí òun ò wá yàtọ̀ sí wọn ọmọ kékeré pẹ̀lú gbogbo ìdààmú ọmọ tí wọ́n rí yẹn. tí ò ń ṣe kúnlẹ̀ bíi mẹ́sàn-án ara ló sì dàǹgájíá yìí. Mẹ́sàn-án kí ní ti a ṣe mẹ́sàn-án. gba àwọn oṣù wà lóko ní gàárì láàyè bí ọba bá kó ń lọ ilé òun òde ẹ lè má wàá kó lóṣù kan ìyá lọ mọ́hùn. bàbá oníbàbá wọn wá ohun tẹ máa jẹ lọ ni. ó wá jà kiri gbé wálé. Gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ wá lọ bí wọ́n lọ tẹ́tọ́dún kan bá dé tábàdá wọ́n bá lọ jọ bí ọ̀dọ̀ ọ̀rẹ́ ọkọ mi bẹ́ẹ̀ wọ́n kò lọ ikọ̀ àwọn bàbá Kàndé mi ò tí ì mọ nìkan rí náà wọ́n kàn. Ṣé Kàndé gan tí rọ. wọ́n bá ń tó bí ọjà bíi mẹ́ta bàbá ò sì ní wá kó bọ̀rọ̀ mọ́ wọ́n máa ń bá àwọn èèyàn ṣé bàbá a ní o tẹ máa jẹ ni bàbá wa lọ ẹsìn ní bàbá ò ní wá kó bọ̀rọ̀ mọ́. Kí ni wọ́n ń jẹ tí bàbá wa ohun tẹ fẹ́ jẹ ni bàbá wa gbòòrò. ọmọ táwọn ọmọ fẹ́ jẹ wo ẹni tí ti ṣe ṣe. àrísítò wo ni. kó ìyàwó kì í lé èyí ìyá lọ mọ́hùn. kóyàwó kiri ní màmá náà já wọn ní bàbá wá gbòòrò wọn kóyàwó kiri ń gbòòrò. ọba tó tó kí ọba tó tó yìn lọ́lọ́run ọba olóore ọba aláàánú ni. ẹlẹ́mọ̀ pé lérò pé máa bọ́ ọmọ kankan sọ̀rọ̀. Gbàtà jẹ́ pé gbà tí bí wọn ṣùgbọ́n lè máa fẹ́ rìn òbí lè máa rìn wọ́n bá kẹ́rù wọn tí iṣẹ́ márùn tí iṣẹ́ mẹ́fà tí mo ti kọ́ tí wọ́n lọ. tẹ bí dáàdì mi tẹ kọ́kọ́ bí dáàdì mi bí ẹ̀ mẹ́fà bí ẹ̀ márùn. Márùn kẹ̀ ojú márùn lọ ìyá kílà ojú márùn lọ. ọdún márùn lọ mo gbàgbé ọjọ́ pẹ́ ni márùn àbí kílà àwọn tó wà jẹ́ èèyàn mi tó jẹ́ ọmọ bàbá wọn ni kò ní. wọ́n ní kẹ́ kúrò níbi tí wọ́n á gbé ibi tẹ́ ẹ lọ́sìn sí ẹ lè rí báyìí. ṣé mo tiẹ̀ sọ ọmọ mọ́ àwọn ìyáálé tí mo bá pa bá ni wọn ò bá pa mí wọn á ní ìyàwó lọ́kọ àwọn fẹ́rẹ̀ abẹ́rẹ́ mi. èmi á sì kọ́ lè máa lọ ṣe mo ti gbọ́ ìdúró sì ìyá tí mo bá. ẹ̀dùn náà ìyàwó mélòó bàbá kí là fẹ́. ẹyọ kan náà ni. ìdúró sì ìyá tí mo rí bàbá yín tán yín kò gbọdọ̀ gbé wálé bàbá di oko. wọ́n lè gbọ́dọ̀ gbé wọn wálé. wọn gbé wálé tó erin ọdún márùn àbọ̀ mo ṣe ní oko gbogbo pópó ìlàlà olóko bá dára àtẹ̀yìn lọ sáré ìwé àbá wá sì pọ̀ Ọlọ́run tóbi lọ́ba. tẹ́tẹ́ bá fẹ́ bímọ ń gbà ẹ́ sí hospital ẹ̀ ló mọ̀ sí ní àbílí. ilé ni inú ń jẹ́ síbí tòwó lámọ̀
Ọlọ́run nífẹ̀ẹ́ wa gbogbo ńgbà náà. nígbà yẹn náà ẹ̀yin náà fáìn. Ọlọ́run ló ní fáìn. ẹ mọ̀ pé ìgbà yẹn bàbá kílà náà pé ọmọ yìí mi ni wọ́n lù ọgbó kùjẹkùjẹ ẹ̀yin náà pé kẹrù skóòpù lẹ́yìn náà dẹ̀ ló ń gbà yẹn nígbò kan ọkọ lọ. ọkọ wọn sì bá ṣàkọsí. àìmọye àwọn ọ̀rẹ́ tó ní ó kúrò. ẹ̀yin ìyá àbèjì Ẹ̀jẹ̀ wọlé ọkọ ọmọ wọn ní ìyá ọjọ́. àbèjì ń kà wọ́n ní ìyá tó Àbúrò ẹ̀ múra ní. yóò ti ya fanta. Mo ti gbọ́ ẹ̀ṣẹ̀ ya fanta. láwọn tán ní kẹ kúrò lé ọkọ. Ìgbà tí ń bímọ kí ni wọ́n ṣe sí ẹ̀wọ̀n sì rí iṣẹ́ ìgbà àti ríra mo ti gbọ́ ẹ̀ṣẹ̀ wọn òdìtọ́ tí mo máa lẹ ṣe ńgbà bó ṣe ń rí nìyẹn o gbé yorùbá ètò bímọ nílé ọkọ tí wọn máa advice ẹ kókó ń bẹ́ẹ̀ nígbà ṣe òun rè màmí ṣe rí àwọn nǹkan tẹ́lẹ̀ náà fi fọ́ fún bàbá mi gbà yẹn pé irú la bàbá fárífárí yẹn ẹ kó jẹ àwọn náà wo dọ̀dọ̀ yé tẹ́rẹ́tẹ́rẹ́ ìpè ọmọ yìí lásán ẹ mọ̀ pé náà tún lè jì tá ń ṣo kan. àbí gbogbo àwọn tó ń lé mi kí n gbà ní ẹ máa fún mi ọlọ́kọ náà. àwọn ló ń lé mo borí wọn ò dáa àwọn ló ń lé ní kiri. àṣepà ní ẹni òun mi mo fẹ́ kí ló mò jẹ́ ní ẹ mọ̀ pé bàbá báríbárí ọmọ náà ga síbẹ̀. òun lọ́nà bí kẹ́ni yóò dé láyọ̀ ó ti ga nìyí. ìyá ìfọyín èjì pọ̀ àmọ́ àgbàlagbà ojú àwọn ìyá yìí ti rí tó àwọn tó ń sọ pé kọ́kọ́ yín lé yín lọ. nígbà tí ń bímọ kú. nígbà tí ń bímọ kú tọmọ òdúró ṣe ń gbọ́. èyí ṣe pé kékeré tí ń bá bí wọn èmi lè máa jókòó èmi lè máa nẹ̀rọ tí ó fẹ́ máa nù. kò ń ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ ń bí wọn náà ń padà. mo sì takú kalẹ̀ wọn lọ. kọ́rọ̀ mi ó tó lọ yọ ń sẹ́yìn lọ́dọ̀ ọ̀rẹ́ mi pupa lé ń tàbó. ṣe bẹ́ẹ̀ nìkan ló gbé e lọ́bẹ̀. ọmọ sẹ́yìn lọ. wọ́n ní kọ́ ẹ̀mí ó sọ fún mi tó bá délé gbọ́dọ̀ kúrò nílùú ọmọdé gbárò ọlọ́run ó tóbi lọ́ba ìmímà ń kírun wọn mọ́ kéwú ni àgé mi nì ṣùgbọ́n wọ́n ṣàdúrà fún gbogbo yín láàárọ̀. báyìí ṣe wá ṣe fàtíà ń gbẹ ẹ̀mọ́ kéwú. ọmọ kéwú o mo sì alẹ́ amúdùdù láàyè mo sì kí wọn. ti bọ kéwú náà nígbà tí alẹ́ amúdùdù láì ẹ ti mọ kéwú. ọlọ́run tóbi lọ́ba. bàbá mi dẹ̀ ní slang kan gbà yẹn wọ́n lè parí ẹran odidi pọ́ọ̀tù kan. àṣàbí mo fẹ́ pọ́n yín yóò wá parí odidi ẹdíẹ yìí ni ǹjẹ́ ọlámọ̀ tá a jẹ̀mí. bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ làwa náà fi ń dúpẹ́ ẹ mọ̀ pé ẹ kì í ṣàgbà tó ọlọ́run ní kó dàyàn láàmú. ìrámọ́ àti wa ara ẹ̀ dá yémúyémú. ebi gátà ń bọ̀ wálé bá àwọn eléyìí pé eléyìí mo ní sùkúù tẹ́ máa wá nìyí nígbà tá a débi sùkúù tá ń bọ̀ wálé látòkò tẹ́nìkẹ́ bá ń bọ̀ wálé ní ọba wọ ilé ní ọmọ akẹ́wọ̀n òwúwẹ́ màá mi máa ní àwọn onírìn náà òun. sọmọ tán ní kẹ má gbé wálé. ẹran tí ìjẹ́ lọ raṣọ tó lọ jù sátàn ìyẹn ló fi ṣe sàárà tí wálé. ọmọ tó ẹ̀mí lọ́kọ ọmọ ò ní ìdàyín láàmú bẹ́ẹ̀ tí ń lóyún ẹ máa bímọ láyọ̀ àmì ẹlòmíì ń bú mi máa ní ẹ̀sìn ìbá ohun tí wọ́n rí pè é èmi ni ó rí tèmi ẹ ṣeun mo dúpẹ́ àwọn sì mọ́ àwọn bà wọ́n jẹ́ mo dúpẹ́ ẹ ṣe mo rà sọ òde lóko ìdí adélábù wọn pè é olóhùn ọ̀rà ní sọ mo sì ta gàrí tán mo kówó ẹ̀ mọ́ lọ́ọ́ fúra aṣọ ó sì mú un lọ bí àtàn ní màyá ẹni ọba mọ bí àtàn bí àtàn tó wà lẹ́yìn kìíní ọ̀rẹ́ bàbá ẹ ti bá wa rán ó ní alápá báyìí lè wọ́n rán ẹ sì kí ó sì bá wa rán ọba gbé aṣọ lọ mo tẹ̀lé ní wa lọ ogún kẹ́mi ìyàwó abọjá yìí ó ti olùwèsọ rẹ padà lẹ́yìn tálọmọ tó gba bùbá lọ́wọ́ mi aṣọ tá a ṣẹ̀ṣẹ̀ sí bálọ gé mi lọ́dọ̀ ya mọ gidi ará àbàdàn òun fi ṣọ́ọ̀bù gbé gbàbẹ báyìí n sì má ra kọ́tán kójú jọ. nígbà wọn ti rà kan tí wọ́n ti rán tó ti lọ bí ṣe sàárà. nígbà àtẹ̀lọ́kọrí dà. nígbà tó sì ń wá àwọn nìkan ṣe lójú nìyẹn o kó má tún padà ìyẹn làwọn ẹlòmíì máa fi ń sọ pé ń ké ọmọ rà àwọn náà dẹ̀ mọ ohun tójú wọn rí
nígbà táwọn tọ́jọ́ rẹ̀ wọn náà ti advice wọn kan kò lé ọkọ tó bá kò ń bí á bímọ. Ọlọ́run ní kúkú ṣe èso mọ́lẹ̀ Ọlọ́run ní ṣe àṣìríra èmi takú kalẹ̀ ń tèmi. Oríṣiríṣi èèwọ̀ náà kà kalẹ̀ fún màmí torí ọmọ oríṣiríṣi èèwọ̀ náà kà kalẹ̀ fún yáyé o má jẹ ọ̀njẹ́ díẹ̀ ọ̀njẹ́ díẹ̀ ọ̀njẹ́ lá ọ̀ndọ́jà kan bọ́lọ̀ ń pẹ̀lú. Délé ìsinmi gbogbo wọn bá dé tí mo jókòó láàrin wọn máa ṣọpẹ́ fọ́lọ́run. Ilé ti sùn. Àwọn nǹkan olè fi ń jẹ nígbà tẹ́ ń wá ọmọ tójú ọmọ ń pọn yín àti dúpẹ́ ẹ ti là yẹn kọjá àwọn nǹkan wo náà ní kẹ́ ẹ má jẹ ń gbà yẹn. Ìlà. One. Iṣu pupa. Èsúrú nìyẹn. Èsì fẹ́ràn méjèèjì yìí. Ṣé ń gbọ́? Bí lákan báyìí wọ́n jẹ́ ṣùgbọ́n gbà tí wọ́n. Ẹdìyẹ ń gbọ́? Wọ́n ní kẹ́ ẹ má jẹ ẹdìyẹ náà. Ẹ ṣé o, ẹ ṣé àdúpẹ́. Èsì yìí sí mi lójú. Nǹkan ṣe máa ń sọ pé kò sórí ọ̀fẹ́ lọ́dún èṣù nìyẹn. Bó fún èèyàn ló ń jẹ báyìí á tún fòògùn ìyàgbẹ́ sínú ẹ̀. Nígbà tí èèyàn ló ń fẹ́ràn ọlá wọ́n ní kó máa jẹ lá. Èsúrú wọ́n ní kó máa jẹ wọ́n ní bílà kan àwọn ajẹ́ kan tó wá ní kẹ́ẹ̀ máa jẹ díẹ̀ bí ẹ̀kọ́ ní kẹ́ẹ̀ máa jẹ tọ́kì ní ìsìn kan fi tọ́kì ṣoògùn fún yan. Èmi sì gbà ìyá mo lè tọ́ bí sọ́kò tí wọ́n ní gbọ́dọ̀ wálé tí ọba máa rìn mo sì gbà wọ́n bá sàpẹ́pẹ́pẹ́ yóò rìn. Bó ṣe àwọn ọmọ sí ni a ò pé kí ni a ti bí iná. Wọ́n ti bí iná kò sí wọ́n lè ṣe. Ọdún bá ń bọ̀ ará àsẹ́yìn ọlọ ará ìrúwà ọlọ àbá wa sì pọ̀ ọyọ́ wa dá wọn ẹ́ bá wà lóko àwọn bàbá abílẹ̀ ní ìmọ̀ bílẹ̀ yìí ń gbà ní màá ń tóbi ọ̀rẹ́ ẹ̀kọ́ mi ní ń bẹ níjọ bí ń gbà ní. Bí bàbá bá sì wá lé èlé kóṣù mẹ́ta kó tó bá kó. Torí kọ́ má sì padà náà lẹ́yìn sọ wọ́n kí là ń kó. Wọ́n lé ẹ̀kọ́ ẹ̀mọ́ ní kí à ń kó àkó àtọ́nlẹ̀ ẹ̀sì àtọ́ ayé sífù kò sí mo ta àṣọ ọ̀tán ìgbà tí a wá àdúró aṣọ obìnrin ìwọ̀ fún káfíìnì. Àṣé ìṣúfù náà tún padà wá. Èmi ọ̀rọ̀ aṣọ fúnfún o. Ẹlẹ́sọ dáàdì tèmi láìsí ẹbẹ tó jẹ́ láìsí abéṣù pínlẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀. Kò sí mo ta àṣọ ọ̀tán. Ó ga o. Nígbà tó wà àjà tí ìgbà ń lọ ọmọ àyà máa sì gbẹ́wọ̀ lù àwọn èyí tó jó obìnrin tó ti lọ bí òun nípa àwọ̀ fún èmi aṣọ fún títan kẹ́ fún. Ṣé ẹ ti rí pé ilé láti bá kinní ẹ kí ẹ máa wẹ̀wò obìnrin fọkùnrin ẹgbọ́n tó sọ wọn láwọn obìnrin táwọn ti bí tó ti lọ àwọn àtúnkẹ́wò ẹ̀wọ̀n sí dáyé lọ́rùn àwọn náà sì ju obìnrin. Kò sún mi ni tí ò sún mi. Wọ́n sì gba bàbá ọlọ́wọ́ aláàbúrò bàbá yín kápá ńlá wọ́n fẹ́ kó màá pé kí ẹ̀ ń kó àwọn ya kó bàbá sábẹ́ bẹ́ẹ̀dì àwọn ya ń jẹ. Àwọn fẹ́ lọ ra panlá ti wọn. Wọ́n ti rà á tí ó fi kọ́ mọ́. tí ó fi ṣètò mọ́. Òun lè wá sọ fún bí ẹ máa gbé wọn lẹ̀. Tí ọ̀tọ̀ wá ru àwọn àfa àbámi lóko tí wọ́n máa pariwo ni wọ́n tẹ́lẹ̀ ni wọ́n sì sá lọ ẹ máa kó. Kókó jù sí lọ́wọ́ ń bẹ̀. Ọ̀kọ́dàn mọ́ ilé ìbáṣedé kan màníkì là ń kó. Àáfà ẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ sọ ọ́ di súlẹ̀ nígbà tí ilé ilé kéwú ń tàbí. Màámi ṣe ẹ mọye ọdún yìí. Èmi ò mọ iye ẹdún mi ò yá mi dà ìyá tó ti kú ti pé òun nìkan ní ìyé bá bẹ́ẹ̀ sì bí àtìyé. Ẹ mọ̀ pé ẹ ti lé ní 100 o. Ẹ mọ̀ pé ẹ ti lé ní 100 ọgọ́rùn-ún. Ẹ ti lé lọ́gọ́rùn-ún. Sáyé rẹ̀ à ń tẹ nǹkan sí náà wé báyìí ńgbà wọn fi bí àwa àtàwọn ọ̀gá wa. Ogun wo ni wọ́n jà ń gbà wọn bí? Màámi ẹ gbọ́ ogun wọn lẹ gbọ́njú mọ̀ pé wọ́n jagun. Wọ́n jagun tá à ń sá kí èmi ọmọ ogun tí wọ́n jà èmi sá lọ ọmọ ìyá lọ́dọ̀ adélé. Kílẹ̀ ń sá kí wọn ò lóògùn ilé yìí ni. Ẹ wá ń sá fógun. Tí bàbá ń kọ́ ẹ̀yìn òní. Tí wọ́n ń para wọn ní tágbé ọkọ̀ tàgbọ́ yìí. Ogun ò ń ja òkè léṣù. Ẹ mọ̀ pé èṣù làwa ń bọ́ nílé tiwa. A máa rán èṣù sí ogun wọn ni. Bọ́lá jáde tó lọ abúlé tó dé abọ́kọ mẹ́wàá fọ́ọ̀mù ìgbà tí tọ́jú nígbà wọ́n tó ń pààyàn. Bọ́lá àtọ̀ wá wọ̀ lọ. Bọ́lá àságbà báyìí àtẹwọ́ ìjẹ́ adúpẹ́ tó gun òkun yìí lọ. Ẹ ti more than 100 pẹ̀lú calculation wa ẹ ti more than 100 ẹ ti lé lọ́gọ́rùn-ún ọdún ara yín dẹ̀ dá yémúyémú. Ọlọ́run bá a ṣe ń dáadáa bá a ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ girama àti wa rẹ̀ kódà wà láàmú Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àwọ̀ ló ń dọ́gbọ́nrin màmá tún ya tàtú àtijọ́ ẹ̀rí nǹkan
ẹ̀rí ẹ wo tàtú àtijọ́. wọ́n náà ká tún sọ̀rọ̀ wọn nígbà tá à ń gbẹ̀ wọn. ẹ̀rí jẹ́ ohun tí ẹ kọ síbí ń gbà ẹ kọ orúkọ kan síbí mò ń bọ̀. ok fún bí ni màmá kọ fún bí. ilé ẹ̀kọ́ mi ló ń jẹ́ fún bí. torí ọ̀rẹ́ yìí lè fi kọ orúkọ sọ́wọ́. òun náà ẹ̀kọ́ tèmi. ẹ lè kọ orúkọ ẹ̀yin ò lè kọ orúkọ bàbá tèmi sọ́wọ́ ẹ wá lọ kọ orúkọ rẹ yìí. kí bàbá yín náà tó bá ṣe tiwọn náà tápá mi. wọ́n kọ́kọ́ bàbá yín fẹ́fẹ́ mi yìí. màámi Ògúnbáyọ̀ ló wà lápá yín ta ló ń jẹ́ Ògúnbáyọ̀. wọ́n lọ́rẹ̀ẹ́ àwọn. Ògúntáyọ̀ ni obìnrin ni Ògúntáyọ̀ lẹ́kọ̀ọ́. obìnrin ni obìnrin ó ti dá mo rò pé ọkùnrin ni. eégún fún bí lòun náà ni. eégún fún bí lòun náà dà mo rò pé àwọn ọkùnrin lẹ kọ orúkọ wọn sápá ni. pé mi fẹ́ bàbá yín èmi ìyàtọ̀kùnrin kẹkàrẹ́ tiẹ̀. ó bẹ́ta ó dà bẹ́ẹ̀ ó ti dà bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ orúkọ bá mi sí. ọkọ bẹ́sẹ̀ yìí bẹ́sẹ̀ yìí tán mọ́ kọ́ fún bẹ́sẹ̀ fún mi. ok látayọ̀ òun nìyẹn. ó wá jẹ́sẹ̀ lẹ́rí korúkọ bàbá mi sí ọkùnrin ayé kí la wá wá yìí ẹsẹ̀ tẹ́ lè fi họ́gí. adúpẹ́. màámi ẹ̀yin tẹ́ ń bọ eégún lé àwọn bàbá yín tó fi sọ yín léégún fún bí báyìí tún ti àárín ìdẹ tó wá fẹ́ wọn nílé eléṣù. lálẹ́ àmọ̀pọ̀ ọmọ ilé eléṣù. mọ̀kàn ilé eléṣù ni wá. tí mo fẹ́ bàbá yín. bàbá kóòdì fún yín ni ó tán ńgbà ẹdí dájú pé eléégún ti fẹ́ léṣù báyìí o àwọn ọmọ òkè léṣù ní tàbó. eléṣù ni wọ́n lẹ́mẹ̀rẹ̀ wọn. ọjọ́ kan ni mo ṣe prógráàmù lórí rédíò mo bá dún bí eégún sí ilé wa gùn mọ́nà kí lorúkọ eégún tẹ̀ ń jẹ́. eégún fún bí. ẹni jẹ́ eégún fún bí rẹ̀ o ọmọdé lè eégún ni wá róró ìwà kàlẹ́ o àáfẹ́ra wa lẹ́gbàá dọ́jú alẹ́ eégún ilé wa yẹn eégún onípẹ̀pẹ́ àwa lọ mú pẹ̀pẹ́ ọmọ àjàmú òjò ọmọ oníkurubú ọmọ oníkúníka ọmọ awòkun mala ẹni tó ṣòro bá mọ tí ọ̀gẹ̀jọ́. aṣòro bá mọ tí ọ̀gànjọ́ tí lè fẹ́ gùn mí. à ń bọ èṣù ilé bàbá tó bí mi lọ́mọ nílé ìyá yìí eégún ra ń bọ pọ́nrán yín ẹ̀sùn rẹ̀ gbà lọ́wọ́ wa wọ̀kẹ́ bá bẹ́ẹ̀ a máa fa yín léegi. màámi lára eégún yín àwọn nǹkan wo ló máa ń ké lára ẹ̀. ó pẹ̀pẹ́. elégìnì ọmọ ake. ológìnì ní ń jẹ́ elégìnì. ewúrẹ́ sì máa ké. àgùntàn máa ké lára ẹ̀. yóò tó máa dún ajá ni yóò tó máa dún. orò á máa ké. orò sì máa ké lára ẹ̀ ẹnìkan bá sì pẹ́ná. àwọn ọ̀gbẹ́dọ̀ tán náà. ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá pẹ́ná tẹ́ ẹ pẹ́ná ẹ pa náà. ọmọ àjẹwò ní wò mí náà. ìyá gbọ́dọ̀ tán náà kì í rí náà. ó tán àwọn bàbá yìí ò rí ná ṣé tó bá tán náà máa láwọn máa jẹ àmọ́lẹ̀ kí lọ́mọ tó fẹ́ jálẹ̀ yẹn. oògùn ni. oògùn nìyẹn. tani àwọn afọ́mu. ẹ̀yà máa wá bẹ̀ wọ́n pé kí ni. wọ́n ní wọ́n pa náà kí wọ́n dákun. ẹ dákun bàbá wọn ọ̀tọ́mọ yín sìn. kí lẹ sọ. bàbá ìyàwó mi jà o. ìyàwó yòówó lè fẹ́ bájà ẹ sọ fún un kó má kọjá àyè rẹ̀ rí. sàmà ní sùúrù sọgbọ́n ọmọ ló ti bí fún mi ní abọ́mọ ẹ̀ ń kọ́. ọmọ ẹ wà. òun ò kì í ṣèyàn gbọ́n. sùúrù ni wọ́n fi bá wa yà àwọn náà gbé ńgbà tá àti ìdarúgbó. yẹ̀yẹ́ bàbá wọn ló wà lẹ́nu. ẹ mọ seriousness. so kẹ́ ẹ tó rí nínú àwọn ọmọ yín tẹ́ẹ̀rì tí ó gentle èyí tó bá ti gentle yẹn ọmọ àlè nìyẹn tẹ́ẹ̀rì tó bá ti sharp tó ń sọ̀rọ̀ àwọn ọmọ ọkọ nìyẹn tó kẹ́ bẹ̀rẹ̀ sí wọlé látẹ̀ni lọ. bàbá mi bá rí báyìí ń wọ̀n fẹ́ kọ́ ọmọ ọgọ̀ ó ṣe wá gọ̀